Káàbọ̀ padà nínú ẹ̀kọ́ ṣáájú mo ṣàlàyé limit a rí ní ráńpẹ́ bá ṣe lè mọ kojú limit function kan lágbọ́n ní s bóyá tí s bá ń súnmọ́ nọ́mbà kan ni tàbí tó bá ń súnmọ́ infinity. Kò ní lè mọ rọrùn láti mọ lo ọ̀nà kan péré láti fi lè mọ kojú limit function kan o tọ́ra ti mọ̀ pé tá a bá ní function ó lè mọ gbé àwọ̀ oríṣiríṣi wá. Nínú ẹ̀kọ́ yìí máa ṣàlàyé ọlọ́kan ọ̀jọ̀kan ọ̀nà tá a lè fi lè mọ kojú limit function. Ẹ mú gègé yẹn bá mi ká lọ. Bó wà ní bó la ṣe lè mọ sí limit o. Nígbà mìíràn ó lè mọ rọrùn pé tá a bá fi sí directly báwọn kọ́ mọ́ ṣiṣẹ́ o. Gẹ́gẹ́ bí àpèjúwe ní ìṣiṣẹ́ mo fún alápẹẹrẹ kan lẹ́ẹ̀kan pé tí n bá ní limit as s tends to 2 s square over 5 mo lè ṣe léyìí directly àbí kí n sọ pé 10. Ẹgbẹ́ tó ń mọ jẹ́ náà ní kíni o ibi tí n bá ti rí 10 nísìn màá máa fi x sí yóò mọ jẹ́ 10 squared over 5 100 over 5 20. Òun náà ni pé aláwọ̀kọ́ náà ni pé substitution method ó dàbí pé ẹ fẹ́ gbé player wọlé ni kó ti rẹ player kan ẹ yọ bóde kẹ gbé mi wọlé eléyìí rọrùn. Ṣùgbọ́n bó wà ní tí n bá korú nǹkan báyìí ẹ̀hàn pé irun ta kò lẹ́ẹ̀kan limit as x tends to 1 x square minus 1 over s minus 1 ṣe ń pa kan lè sọ pé ẹ̀yà ẹja fi tí ẹ̀sì wá jẹ́ sí ṣe pé níta mọ̀ lẹ́ẹ̀kan náà pé yóò fún wa ní 1 square minus 1 over 1 minus 1 which is indeterminate. Bó láti máa ṣe tàbí ní get indeterminate method ìbẹ̀lẹ̀ kejì náà là ń pè ní kíni factorization method. Factorization method náà ni pé kíni káwọ́ ọgbọ́n tó jẹ́ pé tí n bá factorize yẹn rẹ in tí ń fa ìṣòro ìdíwọ́ ní kíni o ní denominator yẹn bóyá mo lè wọ́nà láti gé dànù. Ṣe gẹ́tẹ̀ báyìí nísìnyí báyìí mo ti mọ̀ pé answer yẹn yóò mọ̀ súnmọ́ 2 ń tòótọ́ ṣùgbọ́n bó mo ṣe mọ̀ pé ó ń súnmọ́ 2 mo lè ṣe gangan pé tá a máa rí 2 náà la fẹ́ ṣe mí báyìí mo rò bó ti yá báyìí so ẹ mọ̀ wá ọgbọ́n so àwọn tá a bá fẹ́ ṣe ìṣirò ní ilé ìgbà tẹ́ bá débi complex analysis à ń pè kankan náà ní pé tẹ́ bá fẹ́ mọ̀ ṣó pé nǹkan wà analytic a máa ń pè kankan ní removable singularities náà so ti yé báyìí so òun náà nílé yìí ṣe pé mo ní limit mi as s tends to 1 s square minus 1 over s minus 1. Ẹ jẹ́ ń wọ́gbọ́n mo ti mọ̀ pé tí ń fa ìṣòro tá a ní yòó náà ni arákùnrin dàdàngọ́mí tó wà ń sálẹ̀ yìí bó ni tí n bá wọ́gbọ́n tí n bá mú kúrò ń bẹ̀ ńkọ́ mo dẹ̀ ti mọ̀ ipe s square minus 1 tó wà ní numerator yìí ṣe pé difference of 2 square ni kí là ń pè difference of 2 square tá a bá gbàgbé òun náà ni pé tẹ́ bá ní binomial expression kí ni binomial expression táàmù méjì tálá kọ́kọ́ wá gba square hàn pé binomial expression ni tí máa ní a minus b binomial expression nífa so tálá kọ́kọ́ gba square tẹ́lẹ̀ kejì gba square mo bó ti yé mi báwọn tí negative wá dáhùn láàrin ẹ mọ̀ dára yín láàmú ní tí ó mọ̀ jẹ́ náà ni pé kí ni o alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì times alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì mo rò bó ti yé mi báwọn ajá sí pé mo ní x square minus 1 binomial expression ọ̀yà alákọ̀ọ́kọ́ gba square bẹ́ẹ̀ ni x square ẹlẹ́ẹ̀kejì mo lè sọ pé òun náà jẹ́ 1 squared ọ̀yà pẹ̀lú òfin tí mo sọ ajá sí pé mo jẹ́ alákọ̀ọ́kọ́ plus ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ minus ẹlẹ́ẹ̀kejì òfin difference of 2 square ni ìgbà tí mo ti rí yẹn sìn ajá sí pé tí mo ní tẹ́lẹ̀ limit as s tends to 1 mi o s square minus 1 s minus 1 mo lè tún kọ tí wọ́n jẹ́ limit as s tends to 1 s plus 1 s minus 1 over ṣẹ́gbọ́n s minus 1 kí lẹ ṣàkíyèsí àwọn dàdàngọ́mí méjèèjì wọ́n gẹ́ra wọn àdúpẹ́ fọlọ́n kí ló tún kúnlẹ̀ limit as s tends to 1 s plus 1 ọ̀yà tí n bá fi 1 sí mi tí n bá 3x ọ̀yà ẹja lo substitution aláwọ̀kọ́ ń ṣiṣẹ́ bó ti ṣe é ṣe yóò máa fún mi ní kí ni 1 plus 1 which is equal to 2 ó ti ilé ìlànà pè ní factorization method ọ̀yà so sẹ́ẹ̀lì súré sílé tí n bá ní limit as s tends to 3 s square minus 9 over what x minus 3 kò lè ẹgbẹ́ ilé náà yóò mọ̀ di kí ni limit as s tends to 3 ọ̀yà ilé ọjọ́ kí ni s plus 3 s minus 3 torí difference of 2 square ni o divide by s minus 3 méjèèjì yóò ṣe kí ni yóò gẹ̀rẹ̀ àwọn kí ni màá máa ní limit as s tends to 3 s plus 3 yóò mọ̀ jẹ́ 3 plus 3 which is equal to 6 so yí abá bó wà ní kápọ́n wá fún mi nírú nǹkan báyìí nǹkan mo ní limit as s tends to 4 2 minus root x divided by 4 minus x. Àkọ́nà tẹ́ ẹ̀kọ́ mọ̀ ṣe náà ni pé kí ni ẹ ọkọ̀ mọ̀ gbé sí. Ẹ tó bá fún yín limit ẹ kọ́kọ́ gbé sí nígbà tá a mọ̀ pé ó lè ṣiṣẹ́ directly náà.
ṣe pé tí n bá gbé 4 mi sínsìn yóò mọ fún mi ní kí ni o 2 minus root 4 over 4 minus 4 yóò jẹ́ 2 minus 2 over 4 minus 4 0 over 0. Kí la tún nìyẹn indeterminate. Ajá sí pé substitution method ò ní ṣiṣẹ́ fún. Ó yẹ jẹ́ ń lo ẹlẹ́ẹ̀kejì náà ṣé mo lè factorize ẹ̀? Yóò nira díẹ̀ o. Torí factorization ọmọ rọrùn tó yẹ pé tí n bá níbi difference of 2 square àbí bí perfect square. Ẹ má gbàgbé perfect square náà. Perfect square náà ni pé kí ni tí n bá ní irú nǹkan báyìí a plus b everything square yóò mọ̀ dàbí kí ni o kí n square alákọ̀ọ́kọ́ kí n square táàmù ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Eléyìí ò lè ṣe bẹ́ẹ̀ ẹ wá wo conjugate náà. Tẹ̀mí ṣàkíyèsí ẹ rí pé tí ń dá wàhálà alẹ́ rúùtù burúkú yìí ni o. So ti mi bá wọn. Mo dẹ̀ ti mọ̀ ipe nínú sod à ń pè nǹkan kan ní conjugate. Kí la ń pè ní conjugate nọ́mbà kan? Ní sod òun náà ni pé ìntẹ́ lè máa multiply pẹ̀lú irrational number ẹ tí ó mọ̀ sọ di rational number padà. Square root of 2 irrational number ni o. Kí ni màá máa multiply pọ̀ mọ́ square root of 2 tí ó mọ̀ fún mi ní rational number padà? Òun náà ni root 2. Ẹ pẹ́ tí bá ní root 2 times root 2 yóò mọ̀ fún mi ní kí ni o? Yóò mọ̀ fún mi ní 2. Ajá sí pé root 2 ń bí báyìí conjugate rẹ̀ ni o. Mo bó ti ń bá ọ̀dà bó wà níṣẹ́ pé ní òfin àkótán náà ni pé tá a bá fẹ́ rationalize nígbà yẹn pé tí bá ní root a plus root b ẹ rí i pé conjugate rẹ̀ in tí mo lè mọ̀ ṣe tí ó mọ̀ gbàsọ radical yìí kò lára expression òun náà ni pé kí n multiply pẹ̀lú bóyá root a minus root b ẹ rí i pé ó ti jọ difference of 2 square àdẹ̀tí sọ pé difference of 2 square yóò máa dàbí kí kálá ọkọ̀ gba square minus kẹ́lẹ̀kejì ṣe kíni o kẹ́lẹ̀kejì gba square ẹ rí i pé ó ti gbàsọ lára rẹ̀ ajá sí pé tẹ bá fẹ́ wá conjugate nǹkan kan so ti yẹ báyà bí sọ́dún sìn tí bá ní 2 plus root s bí mo ṣe ní sìn conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kíni o 2 minus root x. Ọ̀yà tí bá ní a minus root b conjugate rẹ̀ ó mọ̀ jẹ́ kíni o a plus root b. Bó mo ṣe mọ̀ ibi tí mo ti rí minus tẹ́lẹ̀ mo kàn sọ di plus. Ẹ dákun so yíra báwọn kódà tá bá débi complex number àbí complex analysis tẹ́ bá fẹ́ wá conjugate complex number náà conjugate rẹ̀ náà bí negative náà ni. So when 2 plus I, conjugate 2 plus I is what? 2 minus I. Kódà òfin kan bẹ́ẹ̀ nínú òfin complex number ni ẹjẹ́ tọ́wà òdí ẹ̀ náà ni pé kí ni o? Tẹ bá mọ̀ pé express complex number kan, tẹ bá mọ̀ pé ó ní factor méjì. So ti èmi mọ̀, tí mo ti wá mọ̀ ọyọ̀ kan bẹ̀, ẹlẹ́ẹ̀kejì rẹ̀ conjugate rẹ̀ ni ó mọ̀ jẹ́. Ó lè jáde ní objective sẹ́yìn pé mathematics question náà wọ́n máa fẹ́ wo residual knowledge náà ni wọ́n lè sọ fún yín pé okay now a complex equation has pé complex root pé there are 5 complex roots wọ́n ní there are 5 complex roots àbí kí n sọ pé there are 4 complex roots 3 of them are 2 plus I 2 minus I 3 minus I. Wọ́n á lè ní find the 4th root. Ó ẹ̀ ní ìdí láti dára yín láàmú. Ẹni pé aláwọ̀kọ́ ni conjugate rẹ̀ ló sì kejì which is 2 minus I. Ajá sí pé lẹ́ẹ̀kẹta yìí 3 minus I kí ni ọmọ sì kẹrin rẹ̀ 3 plus I. Ẹ dákun ẹja di òfin yẹn mú ká tó débi kí ni o ká tó débi complex number. Ọ̀yà ẹ wá wo nísìnyí mo wá ní limit as x tends to 4 2 minus root x over what 4 minus x. Ẹ rí i pé a lè lo substitution method fún ta mọ̀ pé indeterminate 0 over 0 ni ó mọ̀ fún wa àbí kò sí rọrùn fún wa ká lè ṣe kí ni o ká lo factorization method náà ẹ̀yin tẹ́ wá ṣe ń bẹ̀ náà ni pé kí ni o ẹ try láti multiply ẹ try láti rationalize numerator wa náà ajá sí kí ni ọmọ jẹ́ limit s 4 2 minus root s 4 minus x kí ni conjugate numerator 2 plus root s gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní tẹ́ bá ṣe fún táyé ẹ gbọ́dọ̀ ṣe fún kàndé tí mo ṣe fún numerator mo gbọ́dọ̀ ṣe fún denominator kí n mọ́ ṣàbòsí ìṣirò ọ̀fẹ́ àbòsí tó ti yé bá lẹ́yìn rẹ̀ ńkọ́ ajá sí pélé ọmọ jẹ́ kí ni limit as s tends to 4 ṣe ìpele ó jẹ́ difference of 2 square 2 minus root x 2 plus root x ilé ó jẹ́ kí ni 4 minus s 2 plus root x ṣe ìpele tẹ́ bá ṣe síwájú sí a máa ní kí ni limit as s tends to 4 2 square minus root x squared àbí kódà tó bá wù mí mo lè mọ́ tí expand ilé 2 plus root x ẹgbẹ́lẹ́ ọmọ fún mi ní kí ni 4 minus x torí square root divided by 4 minus x 2 plus root x kí lẹ ṣàkíyèsí àwọn dàdàngọ́ mi méjèèjì yẹn gẹ́ra wọn kí ló kúnlẹ̀
limit as x tends to 4, 1 over 2 plus root x. Tí n bá take limit mi ńkọ́, yóò máa jẹ́ 1 over 2 plus root 4, yóò máa jẹ́ 1 over 2 plus 2, which is equal to 1 over 4. Mo bí àti gbọ́ yí báyìí, so bẹ́ẹ̀ sì mo lo conjugate ni. Ẹ dákun, ẹ mọ gbọ́ òfin conjugate torí tá bá padà débi first principle, bóyá wọ́n á ní kẹ́ differentiate irú expression báyìí. Inú tẹ́ mọ lò ń bẹ̀, tẹ́ bá fẹ́ lo first principle, òun náà ní kékeré o, ẹ mọ rationalize ẹ̀ nígbà tá bá débẹ̀. So òun náà nìyẹn.